àti Ifọ̀ ìwọ ṣe pele ẹ ṣe gbogbo yín náà ńgbà tẹ́ máa pè ẹ ní orílẹ̀ Ifọ̀ ọmọ Yorùbá dẹ̀ ní ńbo la ọba ara ọ̀rọ̀ yóò pariwo sómi lè sọ jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí àwọn ìjọ kí ni wọ́n ní orílẹ̀ Ifọ̀ ní ṣe pẹ̀lú ìtàn Ifẹ̀. ìyẹn oṣù ọ̀rọ̀ yìí. ẹlẹ́rìí fèrè kájẹ́ sọ pé tí ibi tó jẹ́ olúmú igan báwọn Yorùbá sọ Ọ̀yọ́ wà nífẹ̀ẹ́ ìbòrò olúmú igan kẹ́ tó dé tẹ wà lẹ́yìn. gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire téèyàn bá wá láti Ilé Ifẹ̀ á wá láti Ọ̀yọ́ empire inú gbọ̀ta ìtọ̀ta gbọ́lẹ́nà bàbá wa Ilé Ifẹ̀ làwa ti wá. kábíyèsí a ti tó ọba mélòó tó ti jẹ ṣáájú ń sà. èmi ni ọba ẹlẹ́ẹ̀kejì bàbá wa tó wàjà lánàá ọba Samuel Tìlúṣó olórí ọ̀fọ̀ Orílẹ̀ Ifọ̀ tí wọ́n lọ ní 2014 èmi jẹ́ òṣìṣẹ́ ìjọba iṣẹ́ ọlọ́pàá ni mo ṣe lẹ́kọ̀ọ́ ó tó di pé orí fi mi jọba ní 2016 lẹ́yìn ikú bàbá wa Tìlúṣó. ní báyìí ti fi ọdún mẹ́fà lórí. mo wà ní oṣù tó kọjá yẹn ló pé ọdún mẹ́fà lórí àpèrè. ọjọ́ tí mo bí ìbejì ọkùnrin méjì ìjọ náà ni wọ́n sọ mí dọba. Paramount la wà ní Abẹ́òkúta bàbá wa ọba Adédọ̀tun Àrẹ̀mú-Gbadébọ̀ Aláké and Paramount of Ìgbàlá the president of Ẹ̀gbá Traditional Council that is our Paramount la we have only 4 Paramount la in Ogun State we have Awujale as a Paramount of Ijebuland we have Akaribo as a Paramount la of Remo we have Aláké of Ẹ̀gbáland as a Paramount of Ẹ̀gbáland we have Olu Ilaru as a Paramount la of Iyewa. kábíyèsí àríṣe làríkà yẹn àgbẹ̀ náà sọ pé àríkà náà ń lọ́ba. Great Gboluji, great. Greatest Gboluji, great. Okay. Latest lórí ọ̀rọ̀ ex ọba Semiyu Olórílẹ̀ of Ifọ̀ torí ó ti ex báyìí. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Àwọn ọmọ Ile Oluji, a lot of ọmọ Yorùbá both home and abroad làwa náà ń wò pé okay ipa wo ni ẹ̀yin ọmọ Ondo State in general àbí ẹ̀yin ọmọ Ile Oluji ni ẹ fẹ́ kó lórí ọ̀rọ̀ bàbá JP tí ex Orílẹ̀ Ifọ̀ tí ó fi ọwọ́ lágbá lójú torí pé gbogbo wa la gbọ́ nínú interview bàbá JP wípé ọmọ Ile Oluji ní Ondo State ó ní àwọn wà ní àwọn jẹ́ sọ́rẹ̀ ṣùgbọ́n Orílẹ̀ Ifọ̀ làwọn tẹ̀dó sí tí wọ́n kọ́lé sí ibẹ̀ ni wọ́n gbé so ìgbà tí gbogbo kíní ti ṣẹlẹ̀ many people ló wonder wípé okay kí ló wá fẹ́ ṣẹlẹ̀ gangan a gbọ́ anything látọ̀dọ̀ family ṣé bàbá JP wọn ò ní family ni ọ̀pọ̀lọpọ̀ tó béèrè pé ọmọ wọn ń kọ́ ṣé bàbá JP ò lọ́mọ ni ṣé wọn lẹ́bí ni kí ló dé tí wọ́n àwọn ẹbí wọn fọwọ́ lẹ́rán àwọn ọmọ wọn tí wọn ò wúkọ́ tó ń sàn kọ́kọ́ tó ń wí anything tí wọ́n sì fi ìyà bàtàbàtà báyìí tó fi jẹ bàbá ẹ̀ tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá bó tó máa nàbọ̀ tá pariwo wípé láíláí eléyìí ò gbúdọ̀ lọ bẹ́ẹ̀ èyí ló wá mú àwọn ọmọ Ile Oluji kan ni wọ́n ṣe fídíò kan fún mi náà ní kí ìjọ kí báwọn gbé jáde mo fẹ́ kẹ́yìn náà kẹ́ wá farabalẹ̀ kẹ́ wá fi etí yín gbéyàwó ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa bẹ́yìn yọ ó ti fẹ́ máa bẹ́yìn yọ ọ̀rọ̀ bàbá JP ọmọ Ile Oluji tí ex Olórílẹ̀ of Ifọ̀ tí ó fọwọ́ lágbá lójú ó ti fẹ́ máa dá ìjà sílẹ̀ láàrin ọmọ Ile Oluji sọmọ Ile Oluji ìdí ni wípé àwọn kan sọ wípé by now ó yẹ kí àwọn ọmọ Ile Oluji kí wọ́n ti kóra wọn jọ èmi dẹ̀ mọ àwọn ọmọ Ile Oluji wípé wọ́n unite bàjẹ́ ọmọ Ile Oluji wọ́n unite o mo mọ Ile Oluji dáadáa o mo dẹ̀ bá wọn gbélé dáadáa ní Lasgidi wa yẹn tó bá nírọ́ ni mò ń pa ọmọ Ile Oluji wọ́n pọ̀ bíbà ní ìlú Amẹ́ríkà ní àwọn area kan bí Philadelphia bí nǹkan kan ìwọ tó bá mọ̀ tó bá dẹ̀ jọmọ Ile Oluji tó bá rí fídíò yìí jọ correct mi àwọn ni wọ́n dominate ibẹ̀ yẹn àwọn ni wọ́n níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọmọ Ile Oluji nìkan ni wọ́n wà ń bẹ̀ burúkú owó sì ń bẹ lọ́wọ́ wọn ṣẹ̀kẹ̀rẹ̀ owó ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run wọn lẹ́nu ń bẹ o wọ́n unite bọ̀ bó ṣe wá dàbẹ́ ni wípé lórí ọ̀rọ̀ bàbá JP yìí tó ní ọmọ Ile Oluji tí wọ́n wá dá sí lára wọn náà bá dìde náà bá gbé fídíò jáde wípé ìwà yín ò dá o
ìwà ọ̀tẹ̀ àbòsí àti tẹ̀mbẹ̀lẹ̀kun ẹ ti fẹ́ máa ti bọ ọ̀rọ̀ bàbá JP ṣé nítorí bàbá JP ò lówó torí wọn ò ní connection àbí nítorí ẹ̀lẹ́yìn ọmọ Ile Oluji lẹ́ẹ̀ ṣe dá sí ọ̀rọ̀ bàbá yẹn lẹ́wọ́ fọwọ́ lẹ́rán báyìí tẹ́ ń wò wọ́n látọ̀kan wọ́n ní wọ́n wà disappointed ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ile Oluji ẹ má tí ì bẹ̀rẹ̀ jà o kọ́rọ̀ mi lè yé yín ẹ wá wo fídíò fúnra yín. Mo kí dédé àwa ọmọ Ondo State pátápátá o nulí àti ní ìrìn àjò mo dẹ̀ kí dédé àwọn lọ́balọ́ba ní ìlú Ondo State pátápátá mo kí dédé àwọn ìjòyè láì mo dẹ̀ kí dédé àwa ojúlówó ọmọ ìkálẹ̀ ìlàjì àti àpọ́ì kọ́fọ̀ mo wá fọ̀ ní ènìyàn ó ṣe ọ̀fọ̀ bàbá kì í jàrà ìrìn lórígo social media yìí kí bàbá àgbàlagbà yìí kábíyèsí orílẹ̀ tí ìfọ̀ ìjó jo treat bali jaba àfọ̀títọ́ ọ̀nà ìyá rí for an treat bàún bẹ́yìn jìnnà àdán ìbà yóò bí ẹ fọwọ́ orí for an kan ṣe bẹ́yìn inú ẹ̀ dẹ̀ àdán mẹ́rin àwọn ọmọ bàbá yẹn títí yìí bẹ́yìn ò jáde òde o mẹ́ẹ̀mà yóò ṣẹlẹ̀ o bóyá bàrà fọ̀ yẹn gbẹ̀dọ̀ jáde òde o mẹ́ẹ̀mà ṣùgbọ́n èyí ọ̀nà ìyá lè rí bẹ́yìn ọ̀nà kan lè treat bàá bali bẹ́yìn jẹ́dẹ̀ ká gò àbí já máa tẹ̀ gbọ́ pé kẹ́nẹ́rùn ẹ̀ já máa tẹ̀ tò já máa tẹ̀ fọ̀ fẹ́ já máa gbọ́ nẹ́rùn ẹ̀ àjọ mo bẹ̀ẹ̀bẹ̀ ni o àjọ níṣẹ́ ohun ti rí ní tèmi ni o lójú tèmi ni o mẹ́ẹ̀dẹ̀rù bá ti rí ọmọ Ondo State kan sóòtẹ̀ ti jáde jí fọ̀fọ̀ lórí ọ̀fọ̀ yìí o bóyá ra mẹ́ẹ̀mà o pàpà pé ìṣekábíyèsí ẹjọ́ ti tírìsì bàbá ìbálì àmà òlú ẹ̀ àkáǹtì sọ̀pọ̀tì ẹ̀ fọwọ́n wọn sí yẹn àkáǹtì sọ̀pọ̀tì ẹ̀ sẹ́ẹ̀ fọ kábíyèsí ráìdọ̀n sí àdèmàkàdé fọ̀fí ukú yóò bá ti pa ojú gbà ọ́nẹ́ òwe yẹn pa ọ́nẹ́ rín àwa ọmọ Ondo State mẹ́rin wà kan sí ó ti jáde òde dáfọwọ́ lórí ikú bàbá yìí o tí bàbá yìí lè gba ìdájọ́ òtítọ́ jí lè gba ìdájọ́ òtítọ́ àgàgà àmà Ile Oluji torí bàbá yìí yí ọmọ Ile Oluji wọn rà rí o ní Ondo State àjọ àmà Ile Oluji àwọn àhán ajáde òde jẹ́ àfọ̀fọ̀ nípa bàbá yìí ilé rí ìdájọ́ òdodo gbà torí sáà pé kábíyèsí yẹn fọ̀fọ̀ bí àyín dìtẹ̀ máa bẹ́ẹ̀ dìtẹ̀ ṣùgbọ́n àbírè mo rí interview kan yí à ń ṣe bàbá yìí kó o ṣe ó jìnnà sí nǹkan mẹ́ẹ̀mà ṣùgbọ́n no matter how ṣé a mà bóyá ìlú lábá ti gbé ní ẹtí àlàyé kékeré akagun àbí kí n ti fọ́ sẹ́mẹ̀ sí owó yẹn pa akagun ọ̀nà ìsàn ti ń rí ojúmọ́ ó pa kànàkànà ìṣèyí àti ṣe bàbá àgàgà kọ́dẹ̀ yóò fọ́ ní tínú àtẹ̀yìnwá yìí kọ́mọdé kékeré ìyófin wọn fẹ́ dàgbà jẹ́ wọn fẹ́ gbélé ayé jọ fọ ní àtẹ̀yìnwá ní ojú kábíyèsí dẹ̀gá níbẹ̀ kábíyèsí kọ́kọ́ sí fìlà lóríwọ̀ ẹ̀rín ó kọ́kọ́ sí fìlà ní oríwọ̀ ẹ̀rín kí kábíyèsí túbọ̀ yí ọmọ yẹn wá mú gbájú bàbá yẹn àtẹ̀yìnwá àjọ àwa Ondo State ajá ìdíjà fọfọ lórí ọ̀fọ̀ yìí bàbá jíró òdodo gbà jírí ìdájọ́ òdodo gbà kí bàbá yìí o yí mo rí tèmi rẹ̀ yẹn ní òfòfin àjẹjà gbáwọ́ tì bàbá yìí jájá. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìkan lára àwọn sísá wa tó jẹ́ ọmọ Ile Oluji ní Ondo State but before that kí tó sáré lọ sí orí fídíò wọn dó mo ti sọ nípa ẹ̀ náà díẹ̀ kí tó gbé fídíò yẹn wọlé. Meanwhile, let us all give kudos to the Ogun State government for at least responding to the incident when its video went viral. Yes, it might have taken place since January 21, but we could see that the beaten man was unwilling to take any step to pursue redress. He knows the type of community he has found himself in and the kind of man he is dealing with. He may have to leave the town because no one knows what fate awaits him after 6 months of the king's suspension. Nǹkan tí wọ́n kọ sí inú write-up yìí ń bì ní online. Òun náà ni sister wa yìí tí wọ́n sọ ní inú fídíò. And my beautiful mommy sister, ẹ ṣeun o, àdúpẹ́ lọ́wọ́ yín, èmi máa appreciate irú àwọn èèyàn báyìí. Torí gbogbo wa ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan kú ẹnu. Nǹkan tí sister wa yẹn náà dẹ̀ ń sọ bíbẹ̀ yẹn, òun náà ni àwọn nǹkan tí wọ́n jù sí níbí. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ogun State governor tí wọ́n tètè list sí wa tí wọ́n tètè dá sí. Sister wa yẹn sọ nu fídíò yẹn ṣe rí pé Ile Oluji pọ́nbélé òun ni wọ́n fi sọ àbí Ondo town Ondo ṣá you understand. Ohun tí wọ́n sọ ń bẹ̀ ni wípé ṣé bàbá JP wọn ò láwọn ọmọ tó ti dàgbà ni. Kí ló dé tí ẹ̀yin ọmọ Ile Oluji and the whole Ondo State in diaspora and in Nigeria ń bẹ kí ló dé tí gbogbo yín keep quiet tẹ́ ṣe báyìí tẹ́ tún ṣe báyìí lórí ọ̀rọ̀ bàbá JP. Ó ní
àwọn wà highly disappointed ìyẹn sister wa wọ́n láwọn disappoint nínú yín o wípé kí ló dé ṣé ọ̀tẹ̀ àtàbòsí náà lẹ ṣe débẹ̀ ẹ̀yin ọmọ Ile Oluji mo sì mọ̀ yín dáadáa èèyàn ni yín lánàá lẹ́ni lọ́la mo mọ̀ yín dáadáa mo bá yín jẹ mo bá yín mu mo bá yín ṣe gbogbo ẹ̀ Ọlọ́run kẹyìn gan ni èèyàn ni yín kẹsì wá máa wò àwọn ọmọ Ile Oluji wọ́n unite gan o ohun tí mo mọ̀ ni mò ń sọ tí wọ́n bá unite you know me for who I am màá sọ níwọ̀n bá tí mo mọ̀ nípa wọn wọ́n unite gan o má lọ tọ́ ìjà wọn o ìwọ tó bá ń gbé ní Amẹ́ríkà yẹn ìwọ tó ń gbé láàrin ibi tí wọ́n tẹ̀dó síbẹ̀ tí wọ́n ti take over abẹ̀ yẹn ní Amẹ́ríkà béèrè wá proof mi wrong tí wọ́n bá unite má ṣe èèyàn kankan nù wọn wọ́n unite Ọlọ́run sì kẹ́ wọn owó ń bẹ ọlá ń bẹ iyì ń bẹ wọ́n gbé dání gan ni èèyàn ni wọ́n ẹ̀yin ọmọ Ile Oluji bó tó mọ̀nà bro kí ló tẹ wá fi bàbá JP ilẹ̀ tẹ dá wọn dá tẹ́ ẹ̀ dá sí ohun tí sísítà wa yìí sọ gbogbo àwọn ọmọ Yorùbá tó kù náà wa náà wá fẹnu kún pẹ̀lú sísítà wa yìí pé kí ló dé tẹ wá dákẹ́ because bàbá yìí sìn ẹ̀rù ń bà tí Sẹ̀míù tó bá fi sílẹ̀ tó bá fi sílẹ̀ after 6 months suspension bàbá yẹn grant interview yẹn wípé ẹ̀rù ń bà àwọn ẹ̀mí wọn òde àbí ìgbà tí èèyàn ọmọ Ile Oluji ò tẹ̀ tí wá bá wọn dá sí bẹ́yà ká kúkú advice bàbá kí bàbá padà sí Ile Oluji àbí torí Sẹ̀míù yìí wọ́n ló sán lórí gan ni ó ya wèrè gan ni o eléyìí ó dẹ̀ ti gíran o kò lè change wàláì kí Sẹ̀míù ex Orílẹ̀ Ifọ̀ Ọba Orile Ifo ex Olórílẹ̀ Ifọ̀ kó lo 20 years nínú ibi tó wà yẹn kò lè change gíran ni gíran burúkú gíran ni eléyìí ó lè change ń bo anyway. Let us hope that he will use his night in custody to reflect on the reality of life. Níbo ni mo yìí sọ eléyìí ò lè change ẹ̀dá ó má dàbẹ̀ ni wípé mò ń sọ ẹ̀yin èèyàn ṣé eléyìí lè change ṣé Sẹ̀míù ex Olórílẹ̀ Ifọ̀ ṣé ó lè change lójú títí yín àwa wí táwọn tó súnmọ́ ní àwọn opponent ẹ̀ ní àwọn opponent ló ní kó máa ṣìwàwù ṣé opponent sàsí ni ìwà tó hù sí bàbá JP yẹn wọ́n ní kò ń ṣe àkọ́ṣe ǹjẹ́ mo yẹ interview táwọn èèyàn ti grant gbogbo àwọn tó grant interview ní Orílẹ̀ Ifọ̀ náà sunkún báyìí tẹ́mi wọn kó sókè wípé tó bá fi sílẹ̀ tán ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn and adé ń fi àsìkò yìí bẹ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin ọmọ Ondo State Ile Oluji bó bá jẹ́lẹ̀ ilẹ̀ lè ṣe fún bàbá JP ẹ ṣe bó jẹ́ ló yà lẹ́ máa gbà on your own ni kó tó di wípé wọ́n rìlíìsì Sẹ̀míù kó tó di wèrè sí gbòòrò ègé torí eléyìí ò lè ṣẹ́ǹjì ó ti àbákú la ṣe wúrẹ́ lọ́rọ̀ ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe jẹ́ kí wọ́n fi Orílẹ̀ Ifọ̀ especially bàbá JP àti gbogbo àwọn tó grant interview ní Orílẹ̀ Ifọ̀ kí wọ́n fi kọ́ Sẹ̀míù lọ́rùn wípé tí orí lásán bá fún wọn tó bá lọ pay reliever tí ò bá lọ òun ló máa wà responsible tí wọ́n bá gbọ́ wípé nǹkan kan ṣe kra lára bàbá yẹn àti family everything tó jẹ́ ti tiẹ̀ tó mí àti tí omi àti gbogbo wọn lórílẹ̀ Ifọ̀ Sẹ̀míù òun ló máa jìyà ẹ̀ kí wọ́n dẹ̀ sáìn kọ́kọ́ fún kó dẹ̀ bọ́wọ́ lu wípé òun agreed o kó dẹ̀ fi déètì sí pé tí anything bá ṣe kra negatively sí bàbá yẹn àti everybody lórílẹ̀ Ifọ̀ òun lòun máa wà responsible ló bá tán ẹ̀yin ọmọ Ile Oluji ẹ má sùn be your brother's keeper I am pleading gẹ́gẹ́ bí sister wa ṣe sọ ẹ má tí jẹ́ kó dìjà láàrin ara yín ẹ tètè dìde ẹ do the needful bóyá ó dẹ̀ ti ẹ̀kẹ́dẹ̀ máa wò mo dẹ̀ trust àwọn ọmọ Ile Oluji wọ́n dẹ̀ ti lè gbégbèsè lábẹ́lẹ́bẹ̀ yẹn ká má mọ̀ honestly mi ì dẹ̀ fi bò wọ́n Ọlọ́run mo mọ̀ wọ́n dáadáa ni mo mọ̀ Ile Oluji dáadáa they drive the good here mo bá wọn gbé dáadáa mo mọ̀ wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá wa share video èkó kan gbogbo ọmọ Ile Oluji pátápátá especially l'Amẹ́ríkà wọ́n pọ̀ bàjẹ́ wọ́n pọ̀ l'Amẹ́ríkà wọ́n pọ̀ káàkiri all over the world ẹ bá wa share video àtàwọn tó wà nílé bàbá JP wọ́n nídìí yín o ẹ dìde o ẹ wá ṣe bí bàbá yín ti ń ṣe o ẹ wá rálé ràǹdè bàbá yìí o ìtìjú ńlá ló máa jẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ Ile Oluji bẹ́ẹ̀ ṣe lẹ́ṣin lẹ́ẹ̀kan tẹ lọ́lá tẹ lówó tẹ níyì tẹ jẹ́ ní ẹ̀yẹ ẹ kàwé kò sí kan tẹ́ jẹ́ kí irú ìyà báyìí kó wá jẹ ìkan lára yín kẹ má lè dìde èmi ń ṣe findings mi lọ after this video mo yìí ń ṣe findings mi tó bá dé lẹ́yìn tẹjọ́ ọmọ Ile Oluji tẹ́tí mọ̀ pé wọ́n ti ń ṣe ìkọ̀kọ̀ please feel free to call me ẹ pè mí tá ẹ bá dẹ̀ pé ẹ fi message sórí WhatsApp mi thank you for all you do for your people gbogbo ọmọ ìran Yorùbá ilẹ̀ Yorùbá dẹ̀ gbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀ àárín wa o orúkọ tèmi ò yí padà rárá Yeye Dara Kowe má gbàgbé láti bá mi ṣe kíni subscribe sórí YouTube channel support my brand I can't do it alone
please ó yá please má gbàgbé láti bá mi like fídíò kó sì bá mi share sí gbogbo ibi tó bá yẹ kó share sí. À pàdé níbi comment section. Ire o, orúkọ tèmi Yèyé Dára Kówé kó.